a bá sọ̀rọ̀ nípa ìlú Èkó bó ti fẹ̀ tó, a máa sọ̀rọ̀ nípa Lagos mainland, a sọ̀rọ̀ nípa Lagos Island erékùṣù Èkó, a sọ̀rọ̀ nípa Akówọnjọ, a wà kú ńbẹ̀, a wà sọ̀rọ̀ nípa Ìkòròdú ìlú ọ̀gá. Ìkòròdú ọ̀gá gangan ni. Ìkòròdú Oríwù, àwọn ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́, ọmọ ìlúkú mẹ́dẹ̀mẹ́dẹ̀. Láṣẹ ní kẹ́ ẹ máa bọ̀, kẹ́yìn náà wá donílẹ̀ kẹ́ wá donílé nílùú Ìkòròdú. Àgbọ́wọ́ àkòsì, ibẹ̀ la wà nílùú Ìkòròdú o. Tẹ́ ẹ bá débẹ̀, ilẹ̀ wa ó tóbi gan, ó rí fẹ̀ǹfẹ̀. Agbalẹ̀ lọ sálálú síbẹ̀ ni o. Láṣẹ ní kẹ́yìn náà kẹ́ wá donílẹ̀ kẹ́ donílé nílùú Ìkòròdú pẹ̀lú Orísun Estate. Kò wá sẹ́yà tí ìlú Ìkòròdú ò gbà mọ́ra o. Wọ́n gbọ́mọdé, wọ́n gbàgbà, wọ́n gbóbìnrin, wọ́n gbọ́kùnrin, wọ́n gbonílé, wọ́n gbàlejò. Ìkòròdú ìlú tó ti ń ṣoríire ni o. Ẹ̀yin náà máa bọ̀ kẹ́ wá bá jíjẹun, ẹ̀yin náà máa bọ̀ kẹ́ wá ṣoríire nílùú Ìkòròdú. Bó o lẹ́ ṣe ṣe tẹ́yìn náà fi donílé, tẹ́ ẹ di onílẹ̀, tẹ́ ẹ gbalẹ̀ lọ nílùú Ìkòròdú. Ó yẹ ẹ jẹ́ ká jọ ṣe kí n mú yín lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n là á hàn yín, ẹ jẹ́ ń dìde fún bí ìjídé kò sọ́kọ́ ọ̀fìrìdọ́mànú ó yá. 750,000 naira lówó ilẹ̀ kan tẹ́ ẹ bá sanwó tán lẹ́ẹ̀kan. 900,000 naira lẹ́san ní ìlú Ìkòròdú Oríwù. 750,000 naira lówó ilẹ̀ kan tẹ́ ẹ bá sanwó tán lẹ́ẹ̀kan. 900,000 naira lẹ́san fún oṣù mẹ́fà pẹ̀lú àsanlẹ̀ 150,000 naira. 1.2 million naira lẹ́san fún oṣù méjìlá pẹ̀lú àsanlẹ̀ 100,000 naira. 1.5 million naira lẹ́san fún oṣù mẹ́rìnlélógún pẹ̀lú àsanlẹ̀ 62,500 naira. Àwọn agbègbè tó yí wa ká ní Lagos State Resettlement Center Àgbọ́wá, Caleb University àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí. Ẹ dẹ̀ tún lè kàn sí wa lórí www.kingbuilderltd.org. Ímeèlì wa ní info@kingbuilderltd.org. Orísun Estate, àjọṣepọ̀ Orísun Tẹlifíṣọ̀n àti King Builder Marketing Management Limited ni.